ìgbéyàwó ìmọ̀ ṣògùn ìgbéyàwó kì í ṣe wàhálà àbá àti gbọ́ bí èèyàn ò bá fẹ́rẹ̀ èèyàn mọ́ kí èèyàn wọ́n lálàáfíà ó mà sàn ẹ̀yin ọ̀rẹ́ kan tẹ́ ẹ̀ mọ́ sọ wípé àkókò ń sọmọ ìyá mo lè fẹ́ ẹ lọ́kọ tó bá ṣerú ẹ̀ fún ẹṣọ́ o lè gbà á ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntán reality show ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká jọ máa fi etí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé tí máa ń jẹ ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ àǹtí ṣe. Ẹ má wulẹ̀ dárúkọ yín èmi morúkọ yín èyí náà jẹ́ mọ̀ yìí bẹ́ẹ̀ ṣáà morúkọ tèmi. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ká tó bẹ̀rẹ̀ ètò yìí nǹkan tẹ́ wá sọ lénìí ṣé nìkan kan fọ́ọ̀sì yín láti wá sọ ṣé wọ́n láti inú ọkàn yín. Láti inú ọkàn mi. Mo sì mọ̀ pé àṣẹ lè láti fi bà ẹnikẹ́ni lórúkọ jẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ ẹ ti send voice note ẹ ti bá mi sọ̀rọ̀ mo jẹ̀ ti gbọ́ àmọ́ wọ́n ní ẹnu oníkan báyìí láti gbọ́ báwo gan-an ló ń ṣẹlẹ̀ náà àwọn nǹkan tẹ́ bá mi sọ ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. Ọ̀rẹ́ mi ló gba ọkọ mi o. Ọ̀rẹ́ yín gbọ́kọ yín àbí ọ̀rẹ́ yín ti ń fi ọkọ yín kẹ́ ẹ̀ tó fi ọkọ yín. Rárá o ọ̀rẹ́ mi gba ọkọ mi ni èmi àtọkọ mi ti ń fẹ́ra wá sìn ó ti máa tó bíi 15 years now. Tẹ́ ẹ ti ń fẹ́ra yín àbí tẹ́ ẹ ti fẹ́ra yín sílé. Láti fẹ́ra wá sílé. Ok. Ó ti tó 15 years báyìí. Ẹ ti ṣígbà tẹ́ fi ń déètì ara yín mọ́ o. Bẹ́ẹ̀ ni mà. Ok. 15 years báyìí láti ń fẹ́ra wa. So ọ̀rẹ́ mi ní issue ó ní problem kan wọ́n á ní kó wá dúró sọ́dọ̀ mi. Mo wá later find out pé òun àtọkọ mi ń fẹ́ra wọn. Ẹ má bínú iṣẹ́ wo gan-an lọkọ yín ṣe. Alàgbàjọ lọkọ mi. Ṣé ẹ fẹ́ wọ́n gẹ́gẹ́ bí alàgbà ni àbí pàtẹ fẹ́ wọn tó náà gba ìpè. Ìgbà tí mo fẹ́ wọn tán ló gba ìpè. Ok. Ẹjọ́ ń ẹ sọ̀rọ̀ ẹ má wọrí you are safe. Ìgbà tí mo fẹ́ wọn tán ló gba ìpè. So ṣọ́ọ̀ṣì wa lọ̀rẹ́ mi náà wá. Ok. Ṣé ẹ understand? So gbogbo àwọn kí ni kọ́kọ́ fi ní ìkọ́ bí ara sí ìgbà táwọn èèyàn ń sọ. Ní pé ọ̀rẹ́ mi àfìgbà tí ọ̀rẹ́ mi lóyún fọ́kọ mi o. Báwo ló ṣe lóyún fọ́kọ yín? Ọ̀rẹ́ yín ò sí ilé ọkọ ni. Ọ̀rẹ́ mi ní problem pẹ̀lú ọkọ ẹ̀. Ok. Mo wá ní kó wá sọ́dọ̀ mi. Ok. Kó wá farasin díẹ̀ sí ọ̀dọ̀ mi. Ok. Láláì mọ̀ pé torí ọkọ mi gan lọ̀rẹ́ mi àti ọkọ ẹ̀ ṣe jà. So torí ọkọ yín lọ̀rẹ́ yín àtọkọ ẹ̀ ṣe jà. Ọ̀rẹ́ lala gógó. Torí ọkọ mi lọ́wọ́ àtọkọ ẹ̀ ṣe jà o. Mo wá ní gbà tán ní problem ọ̀rẹ́ mi tímọ́tímọ́ nẹni tí mò ń sọ yìí ọ̀rẹ́ mi láti kékeré ìmùlẹ̀ mi. Bẹ́ẹ̀ ni mo sọ ìmùlẹ̀ mi gangan ni. Sẹ́yìn máa ń sọ fún bọ́kọ yín ṣe máa ń ṣe yín ni. Mi ò kí ń disco à ń sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ obìnrin sóbìnrin. Bọ́n kí ń sọrú nǹkan bẹ́ẹ̀ ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe sọ ni kí ń sọrú nǹkan bẹ́ẹ̀ bọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ọ̀rẹ́ yín lóyún fọ́kọ yín ibo gan ni àtọkọ yín ti fẹ́ra yín. Èbúté Mẹ́ta lèmi wà lọ́dọ̀ àbúrò mọ́mísìn. Ibẹ̀ ni àbúrò mọ́mí mi ti ń ta ẹrù ọmọ. So ibẹ̀ ni mo ti pàdé ọkọ mi ká tó wá padà sí Ògùn State l'Ábẹ́òkúta. Ibẹ̀ lọkọ mi ń gbé ibẹ̀ ló fẹ́ mi sí. Ọ̀rẹ́ mi ìdẹ̀rẹ̀ Èbúté Mẹ́ta náà ni mo ti mọ̀. Ẹ mọ̀ gbígbọ́n pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ìní ọ̀ṣà mo bá wọ́ọ̀kì ibi tó máa ṣiṣẹ́ ní everything ibi Ògùn State yẹn ló wá rọ́kọ sí. Ṣé understand? So a súnmọ́ra wa. Ẹ sọ wípé ọ̀rẹ́ yín ń fi ọkọ yín ọ̀rẹ́ yín lóyún fọ́kọ yín báwo lẹ ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín ń fi ọkọ yín gan-an báwo la sì ní ìṣètò sí i lọ́wọ́. Àǹtí Ṣeun àwọn èèyàn ti ń sọ fún mi ládùúgbò tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ra wọn. Ìyẹn ládùúgbò chọ́ọ̀chì gbàgbé chọ́ọ̀chì. Nínú ìjọ wa mo ò dẹ̀ fẹ́ gbàgbọ́ mo ní láti béèrè lọ́wọ́ ọkọ mi ní pé ṣé nǹkan kan wà láàrin wa àti ọ̀rẹ́ mi ọkọ mi láti fi báíbù búra fún mi pé kò sí nǹkan kan láàrin wọn. Mo ò dẹ̀ lè gba àwọn ará àta gbọ́ ju ọkọ mi lọ mo dẹ̀ gbọ́kọ mi gbọ́. Ó ti ẹ̀yẹ kẹ́ gbọ́kọ yín gbọ́ kò yẹ kó lè tó bẹ́ẹ̀ ó yẹ kọ́kọ́ yín lè sọ pé lágbájá òótọ́ ni mò ń fẹ́ rẹ̀ o gẹ́gẹ́ bí ọkọ gidi àmọ́ àwọn búra pẹ̀lú báíbù. Bẹ́ẹ̀ ni àǹtí Ṣeun wọ́n búra pẹ̀lú báíbù. Lẹ́yìn ìgbà yẹn lọ̀rẹ́ mi lóyún
ìgbà tó wá lóyún kọ́. ìgbà tọ́rẹ́ mi lóyún mo bá lọ bọ́kọ mi pé ṣé o mọ̀ ń pa ọ̀rọ̀ oyún nítorí ẹ mọ̀ ọ̀rẹ́ mi ọkọ mi mi lè máa mo ò lè nínú méjì fún wọn ìgbà tọ́kọ mi ti búra fún mi. pẹ̀lú báíbù bẹ́ẹ̀ sì gba báíbù gbọ́. bẹ́ẹ̀ ni alàgbàjọ́ lọ́kọ mi mo gbọ́dọ̀ gba báíbù gbọ́ pẹ̀lú bíbélì tó ti fi búra fún mi. mo wá bí pé ọkọ mi má bínú ọ̀rẹ́ mi lóyún ṣé o mọ̀ ń pa ẹ̀ ó dẹ̀ ní ṣe bọ́ ọ̀rẹ́ mi ní kí n lọ béèrè lọ́wọ́ ẹ̀. ṣé ìlọ béèrè pé ṣé wọ́n lè fún lóyún àbí ṣé o mẹ́ni tó sọ tó lóyún fún ẹ. lọ́wọ́ ẹ̀ pé ṣé o sọ ẹni tó lóyún fún ẹ torí wọ́n máa ń sọ̀rọ̀ ṣé I understand everybody máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n bẹ́ẹ̀ta ló ń dáadáa. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ni ọkọ mi ni mo ò lè ro nǹkan burúkú sí àwọn sáàrin wọn. bẹ́ẹ̀ ni so ọkọ mi ní kí n ṣe bọ́ ọ̀rẹ́ mi ní kí n lọ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi. mo bá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi báwo ló ṣe lóyún o azin kí ló. torí pé ẹ kì í rọ́kọ rẹ̀ ń ṣọ́ọ̀ṣì o. àwọn ní tí ọ̀rọ̀ tó pẹ́ ti jà báwo lóyún ṣe wá wò àǹtí ṣeun mo ṣe béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo lóyún ṣe ọ̀rọ̀ oyún ṣe jẹ́ ó ní sọ́run tèmi sọnù ni mo lẹ́ adélébọ̀ ni. ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ń sọ báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́. bẹ́ẹ̀ ni mà. ó wá sọ pé sóyún tẹ̀yìn sọnù ni ẹ tọrọ náà sọ fún mi bẹ́ẹ̀ ṣe béèrè. mo béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́ ìwọ tó sí ilé ọkọ àbó níyàn kan tó ń fẹ́ nínú ìjọ tí mi ò mọ̀ sí ni gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tímọ́tímọ́. ó dẹ̀ ní sóyún tèmi sọnù ní èmi ò dẹ̀ ká kún mo ò ká sí mọ́ ó ṣe ẹni tó ti dàgbà ni kò ń ṣọmọdé. adélébọ̀ ni mi lè máa béèrè lọ́wọ́ ibi tó ti gbóyún wá. ṣé nǹkan tí mo sọ yìí tó yẹn ti lọ until tí ìkànnì ó ní ọmọ ọjọ́ kan tó súnmọ́ mi dáadáa tó mọ̀ pé ọ̀rẹ́ mi àtọkọ mi jọ ń ṣe wọléwọlé until tó send evidence mi ibi tí ọkọ mi mú ọ̀rẹ́ mi lọ́dọ̀ ti fẹ́ lọ yọ oyún. ìkànnì àwọn ọmọ ọjọ́. bẹ́ẹ̀ni. God tó náà kì í yín. bẹ́ẹ̀ni. òun ni wọ́n evidence wá fún yín pé wọ́n ọkọ rẹ̀ o tó trust dúró tó fẹ́ dìbò sí fún ẹ olófọ̀rẹ́ rẹ̀ lóyún o. àǹtí ṣeun nígbà tó ti sọ báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní tú fóònù ọkọ mi ni mo wá rí gbogbo àwọn voice notes gbogbo àwọn nǹkan tó jọ ń sọ fúnra wọn bí tó ti jọ ń pàdé gbogbo everything. oyún tí wọ́n fẹ́ ṣe yẹn tí wọ́n wá ríṣẹ́. wọn ò ríṣẹ́ o. ṣé ọkọ yìí ti wá mọ̀ wípé ẹ mọ̀ pé oyún inú ọ̀rẹ́ yín yẹn òun lòun ní. ó ti mọ evidence tí mo send sí yín yẹn voice note yẹn nígbà tí mo mú látòrí fóònù tí mo send ẹ̀ sí ọ̀dọ̀ tèmi mo play ẹ̀ fún kó ba lè mọ̀ pé mo ti mọ̀. ó ti mọ ọ̀rẹ́ mi mọ̀. ṣé ìgbà tó bá yọ̀ mọ̀ kẹ́ ti mọ̀ yẹn ṣé wọ́n kún yẹn wọ́n bẹ̀rẹ̀ ó bẹ̀ mí o kò bẹ̀ mí o. kí lọ̀rọ̀ yín wá sọ. mo lọ confront ọ̀rẹ́ mi again ó dẹ̀ ní pé òun ní kí n sún ni tí n bá ti sún màá lọ pátápátá ni wípé tí n bá ti jáwọ́ mo máa jásẹ̀. tí ẹ bá ti jáwọ́ wípé ẹ máa jásẹ̀. nǹkan tó sọ fún mi nìyẹn. lẹ́yìn ìgbà tó gbọ́ pé ìgbà tó fún lóyún fọ́kọ yín tán. ẹ wò ṣọ́ọ̀kì yẹn ṣì wà lára mi nígbà tó lóyún fọ́kọ mi ṣọ́ọ̀kì yẹn ń ṣe ní blood pressure mi ó high ṣọ́ọ̀kì yẹn wà lára mi tó yẹ pé mo sick gan. ọkọ mi kò wọnú ilé báyìí kó wá wò mí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yìí ló máa ń bá sí. níbi wọn lẹjọ ń gbé àtọkọ rẹ̀ àti ẹ̀yin àtẹni fún lóyún ìbò lẹjọ ń gbé. ọkọ mi ti fún ní yàrá kan ní àyíká ibẹ̀ la jọ ń gbé. ọkọ yín fún ọ̀rẹ́ yín ní yàrá kan láyìíká. àwọn ọkùnrin ìṣá bí ṣe gbogbo wọn èmi nínú wọn ni wọn ò lè má jọ mi lójú gbà náà nígbà tó fún ọ̀rẹ́ ìyàwó rẹ̀ lóyún ó ti ṣe nǹkan ẹ̀gbin ọ̀rẹ́ dì ó tún wá gbé wá sínú ilé yẹn ó tún wá fún ní yàrá kan níbi tí ìwà àtìyàwó ẹ̀ jọ ń gbé ṣé o fẹ́ ìyàwó kejì nìyẹn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tó wà ní ọkọ tiẹ̀ ẹ wá jọ ń gbá ìka kan náà nígbà tí ẹ wá jọ ń gbá ìka kan ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà torí ẹ pẹ sọ fún mi pé ẹ sì kì í bá kan fẹ́ kẹ́ ẹ sọ òun yẹn náà fáwọn ọmọ Nàìjíríà. ẹ mọ̀ nígbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀ ọkọ mi ò lè gbá mọ́ ṣọ́ọ̀kì wà lára mi ó rẹ̀ mí gan ó rẹ̀ mí bíi tẹ́ pé ìwọ̀n oṣù mẹ́ta báyìí mo ò lè jáde kúrò nílé ọkọ mi ò ní kó òun tiẹ̀ wá yọjú wò mí èmi àtàwọn ọmọ mi níbi tó fi èmi sí. ọkọ yóò dájọ́ yín sí yàrá àtẹ̀dọ́ ti ní kò lóde mọ́. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ló lọ ń bá sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ló lọ ń bá sí. ibẹ̀ ni mo wà títí tí mo fi ní pé kí n kúrò ńbẹ̀ tí mo fi lọ sọ́dọ̀ ibi tó ti fẹ́ mi wá Èbúté Mẹ́ta lọ́dọ̀ àwọn àbúrò mọ́mì mi. so Èbúté Mẹ́ta lè wà báyìí. bẹ́ẹ̀ ni o pẹ̀lú ọmọ mẹ́ta èmi nìkan ni àdágbé àdáfà mi mò ń sanwó skul àwọn ọmọ mi èmi mò ń sanwó gbogbo. kí wàá ní ìdí ẹ̀ gan-an tẹ́ fi wá sórí ètò.
ọmọ Nàìjíríà fi tẹ ọ̀rọ̀ tèmi ṣàríkọ́gbọ́n ni o. Ẹ má gbọ́kànlé anybody, ẹ má trust anybody. Kán yé gbàyàn sílé. Ẹ má gbé anybody sílé. Ẹ má trust anybody. Bí mo ṣe wà igan báyìí gan, àlákàlà everything gbogbo ló ṣàṣẹlẹ̀ sí mi nínú. Ó jẹ́ ìpẹ́ sọ pé ó tún máa ń pè yín nígbà tí a bá ti pọ̀pọ̀ yín fowó school, a wá pè yín, a máa bẹ̀rẹ̀ sí máa ṣépè fún yín. Bẹ́ẹ̀ ni, tí bá ti pẹ́ ọkọ mi pé ẹ mọ̀ àdágbé ọmọ mẹ́ta, ta ló fẹ́ bá mi gbé tọ́ ọmọ mẹ́ta? Iṣẹ́ àgbàfọ̀ ni mò ń ṣe, mo tí má ti rí ibi tó ti ń ṣe nǹkan máa bá wọn ṣe kọ́ ba lè fún mi. Iṣẹ́ wo lẹ ṣe tẹ́tẹ̀lẹ̀? Provision ni mò ń tà. Provision ni mò ń tà, gbogbo àwọn èèyàn lọ́mọ mi lábẹ́òkúta ń bẹ̀. Provision ni mò ń tà. Nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ báyìí, táìsàn ìwọlé dé ni mo ta gbogbo ẹ̀ kò yá sí mi àtàwọn ọmọ. Ẹ wá ní kí ẹ padà sí ibi tó ti fẹ́ yín wá torí ẹ mójú Abẹ́òkúta. Mi ì mọ anybody ń bẹ̀ ẹ mọ̀ kó fẹ́ mi láti ibẹ̀ yẹn wá sí nígbà padà sọ́dọ̀ wọn ibi tó ti fẹ́ mi bẹ́ẹ̀ máa rí nǹkan bá wọn ṣe ń bẹ̀. Ẹ fẹ́ ká yóò fọ̀rọ̀ tí yín ṣàríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni o. Ẹ ń bá létí ní ò gbọ́, ẹ ń bá lójú ni mò ń rí torí gbogbo ohun tójú bá rí tétí bá gbọ́ ìrírí ayé ni o. Ìrírí ayé ò dẹ̀ lè ti nípa, ó máa ń kọ́ ni lọ́gbọ́n ni, ó máa ń fún ni lágbára ni. So di bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ yóò yà sí. Ó ti tóṣù mẹ́ta tí mo ti gbóhùn ẹgbẹ̀yìn báyìí.